látara ìjà tó ń lọ láàrin gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tó pèèyàn mọ̀ sí Pasuma Wonder àti gbajúmọ̀ olórin fújì ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Alhaji Táyé Àkàndé Adébísí ẹni tó pèèyàn mọ̀ sí Táyé Currency. Àwọn olólùfẹ́ Pasuma èèyàn Pasuma fans club wọ́n máa ti sọ nǹkan táwọn lè fi dáríjì Táyé Currency o lẹ́yìn ẹ̀bẹ̀ ta ló bẹ̀ tó sì ní àwọn ò tí ì gbẹ̀bẹ̀ o àti pé ó ní nǹkan tí ó gbọ́dọ̀ ṣe káwọn tó lè dáríjì. Ẹ rántí wípé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìjà bẹ̀rẹ̀ láàrin Pasuma àti Táyé Currency nígbà tí Táyé Currency tó lọ kọrin wípé Pasuma kì í ṣe bàbá òun nídìí iṣẹ́ fújì, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pé ní bàbá òun nídìí iṣẹ́ fújì, bẹ́ẹ̀ ni kì í ṣe bàbá òun náà lójú ayé nítorí pé ẹ̀gbá ló jẹ́ sóhun, ọdún kékeré ló sì gbà lọ́wọ́ òun. Táyé Currency jẹ́ kó di mímọ̀ pé bẹ́ẹ̀ ni kẹ́ni bá tiẹ̀ fẹ́ wá máa sọ̀rọ̀ pé ṣebí Pasuma bẹ́ẹ̀ lòun ti dìde tó jẹ́ wípé ohun orin ẹ̀ lòun fi ń kọrin àti pé òun ṣe bí ẹ̀ lòun fi lókìkí. Táyé Currency ní kò sí tuntun nù yẹn, oníṣẹ́ Pasuma ṣebí òun náà ṣe bí Òbésèré, òun náà sì kọrin bí Òbésèré kó tó dìde láyé, ó láyé làwọn ti dé bá rú ẹ̀ tó sì lọ́gàá lásán ni Pasuma jẹ́ sóhun, kì í ṣe bàbá òun nídìí iṣẹ́ fújì nítorí pé ó lójú nǹkan tí àwọn gbajúmọ̀ olórin fújì tó wà níta lásìkò ìní tóun náà ní àfi Alhaji Wasiu Ayinde Marshal tó pèèyàn mọ̀ sí K1 The Ultimate. Ọ̀rọ̀ yìí ni àwọn ọmọlẹ́yìn Pasuma àti Pasuma máa rí bí àbùkù tó sì dá àjọṣepọ̀ àárín Táyé Currency àti Pasuma rú, bó tilẹ̀ jẹ́ pé ààrẹ ẹgbẹ́ onífújì Alhaji Sikiru Ayinde Agboola ẹni tó pèèyàn mọ̀ sí SK Sensation, bàbá gbogbo onífújì Alhaji Abdulrasaq Kọ́láwọlé Ìlọrí tó pèèyàn mọ̀ sí Kollington Àyìnlá tàbí Kébé Kwara àti aṣíwájú olórin fújì káfàtà lásìkò yìí Alhaji Wasiu Ayinde Marshal ẹ̀yàn K1 The Ultimate wọ́n ti dá sí ìjà náà tó pé tọ̀túntòsì tí wọ́n sì ti ní kí Táyé Currency kó lọ bẹ Pasuma, èyí tí Táyé Currency tó ti lọ ṣe tó bẹ Pasuma. Ṣùgbọ́n o àwọn olólùfẹ́ Pasuma wọ́n ti jẹ́ kó di mọ̀ o wípé ogun ò tí ì ṣẹ́ o, ọ̀tẹ̀ ò sì tí ì ṣẹ́, àfi tí Táyé Currency tó bá ṣe nǹkan tí àwọn fẹ́ káwọn tó lè dáríjì pátápátá. Nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ olórí àwọn obìnrin ẹgbẹ́ olólùfẹ́ Pasuma káàkiri àgbáyé Pasuma fans club women's leader èèyàn Alhaja Shakira Àjẹ́ntì Adédèjì nínú ọ̀rọ̀ tó kọ síta èyí tí wọ́n fi ránṣẹ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́, ìní obìnrin náà ló ti jẹ́ kó di mọ̀ pé nǹkan tí gbogbo olólùfẹ́ Pasuma káàkiri àgbáyé tí ó fi gbẹ̀gbẹ́ Pasuma ẹgbẹ́ Táyé Currency tí wọ́n yóò sì gbà padà sí àárín àwọn ni kó lọ ṣe eré oríṣi 10 níta gbangba kó sì tọrọ àforíjì lọ́nà 10 náà. Wọ́n ní tí Táyé Currency tí ò bá ṣe bẹ́ẹ̀ gbogbo olólùfẹ́ Pasuma àwọn ò ní dáríjì wọn. Wọ́n ní nítorí pé kò ṣẹ̀ṣẹ̀ máa yẹ̀yẹ́ Pasuma náà, wọ́n lọ́gbọ́n ló fi máa ń yẹ̀yẹ́ ṣùgbọ́n àwọn ò tètè fura. Wọ́n ní kó lọ mọ̀ pé bàbá ẹ̀ ní Pasuma jẹ́ lọ́jọ́kọjọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀gbọ́n. Wọ́n ní bàbá ló jẹ́ sí ń diṣẹ́ orin ló sì ràn lọ́wọ́ tó sọ ọ́ di tó dà. Kódà wọ́n ní bàbá tó bí Táyé Currency lọ́mọ gan kò lè ṣe ìdá 10 ní tí Pasuma tó ṣe lórí ayé ẹ̀. Ní báyìí àwọn olólùfẹ́ Pasuma wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ní káwọn tó lè dáríjì Táyé Currency ó gbọ́dọ̀ lọ kọrin ní ọ̀nà 10 ọ̀tọ̀ọ̀tọ̀ kó sì fi tọrọ àforíjì kó tó fi ṣàpọ́nlé Pasuma níta gbangba.